lábẹ́ mi ní mọ́sálásí gbogbo ọlọ́run bá lọ́rẹ̀ mi bàbá àti àṣekà pòfọ́tà ṣe bó ti máa nìyà ọlọ́run bá àbísọ̀rọ̀ sọ tóbi ó di gbogbo ẹni ọlọ́run táàmà àtàwọn táàmà nínú àwọn ẹni ọlọ́run bá dábọ̀ ẹ̀bùn wọlé abẹ́ kàánà fún ẹni rẹ̀ kò sọ ẹ̀sọ́ gbọ́dá pọ̀ kọ́ láti ṣìgbọ́lọ́. Ìlú Ìlọrin ọlọ́mọjọ dàrú ìlú Ìlọrin ọlọ́mọjọ bàjẹ́ ọlọ́ba àbírú Ìlọrin lọ́kànbalẹ̀ gbogbo ìlú kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà ọlọ́mọdé kí wọ́n dàrú ọlọ́mọdé kí wọ́n bàjẹ́ bá a fi gbogbo ìlú kọ̀ọ̀kan ní ọkànbalẹ̀ gbogbo orílẹ̀‐èdè kọ̀ọ̀kan gbogbo àgbálá ayé pátá ọlọ́ba àfihàn ọlọ́kànbalẹ̀ gbogbo àwọn orílẹ̀‐èdè tí wọ́n gbọ́ ayé tí wọ́n ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run bá pẹ̀tù sí wọn náà kọ́ ọ láì sí wọn lọ kọ́ ọ láì jẹ́ ká oṣù rẹ̀ kọ́ ọ láì hàmì àbùkù báyìí. gbogbo àwọn ẹni ọlọ́run tí ń bẹ lórí ayé pátá láwọn tá a mọ̀ àtàwọn tá a mọ̀ nínú àwọn ẹni ọlọ́run kò kì í pé àṣàlámù aláìkùm gbogbo ẹ̀yin dọ́là tó ń gba eré lọ́wọ́ nínú wọn àwọn làwọn àjẹwà èmi Ìmáàmù Kabiru láì mú kí n pé àṣàlámù aláìkùm àwọn oṣó mú kí n pé àṣàlámù aláìkùm àwọn èmèrè nínú àwọn dọ́là ń gba eré lọ́wọ́ ni wọ́n wà èmi Ìmáàmù Kabiru láì mú kí n pé àṣàlámù aláìkùm àwọn alẹ́bọ̀ lóògùn tẹ́ ń gbọ́ mí àbí tẹ́ ń wò mí mò ń kì í pé àṣàlámù aláìkùm àwọn adáhùn ṣe ní Ìmáàmù Kabiru láì mú kì í pé àṣàlámù aláìkùm ẹ̀yẹ́ ẹ̀dá tẹ́ ń rí wàhálà òwò yìí mò ń kì í pé àṣàlámù aláìkùm ẹ̀yẹ́ ẹ̀dá tẹ́ ń gbọ́ wàhálà ọ̀pọ̀ yìí èmi Ìmáàmù Kabiru láì mú kì í pé àṣàlámù aláìkùm ẹ̀dá tẹ́ wà níbi tá a wà yìí tẹ́ ń bẹ pẹ̀lú wa tẹ̀mí tara àmáwọ̀ òwe yìí mo tún kì í pé àṣàlámù aláìkùm tó bá rí bẹ́ẹ̀ kí o gbá àkájọ kọ́lọ́wọ́n bá pé la ilaha illallah wàhálà. La ilaha illallah Allah La ilaha illallah Allah La ilaha illallah Allah wa anta Allahu Allah wa ana abdullahi Allah wa anta Allahu salamu Allah wa ana al-maridu Allah La ilaha illallah Allah La ilaha illallah Allah wa anta Allahu ganiyyu Allah wa ana al-fuqara Allah wa anta Allahu mu'izzu Allah wa ana al-musilu Allah La ilaha illallah Allah La ilaha illallah Allah wa anta Allahu waliyyu Allah wa ana al-afifu Allah wa anta Allahu qadiru Allah wa ana al-da'ifu Allah La ilaha illallah Allah La ilaha illallah Allah وأنت الله عليم الله وأنا الجليل الله وأنت الله الحي الله وأنا الميت الله لا إله إلا الله الله لا إله إلا الله الله وأنت الله الأول الله وأنت الله الأخير الله
وأنت الله صحيح الله وأنت الله بطين الله لا إله إلا الله 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 الله والفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أدوك فلان لك الحمد لله. Nítorí ọ̀wá tí ó dà ilé rí orin tọ́pìkì tá à ń kiri tì í bọ̀ láti bí ọ̀sẹ̀ bíi méjì sí mẹ́ta sẹ́yìn orin bí a ṣe ń kírun nínú Islam. Alẹ́ yìí náà jẹ́ part 4. Gẹ́gẹ́ bá a ti ṣe sọ́gbà yín nígbà tá a mú tọ́pìkì yìí a ní pé àṣẹwà lò tó kiri yẹnyẹn lórí tọ́pìkì náà á lo oṣù kan. Ó kiri yẹnyẹn á lo oṣù kan. Bá a ṣe ń kírun nínú Islam. Àwọn kiri tiẹ̀ bọ̀, àwọn kiri tiẹ̀ bọ̀. Èyí ló èyí tá a wá kiri lọ́sẹ̀ tó lọ ni pé gbogbo ara wa ti gbá kírun kankan máa ń bí sọ pé kí àmọ́ ẹyẹ náà fìlà lẹ́yìn ìrun. Nínú èyí tí ta ti lọ́sẹ̀ tó lọ ni pé bẹ́ẹ̀ bá kírun sábà tó bá sàlámà yóò sì rọ̀ dìde lẹ̀. Kọ̀mọ́ pé nẹ́bí àtọ́wò bá yẹn lẹ́yìn ìrun yìí Ọlọ́run ó fi tún ìrun òun ṣe. Nígbà tí ìrun tó kí tí ò pé kí ni ó wàá jẹ́ kí àyè tó àẹ́pì yẹn kí ni ọ̀kúpáyà ìyẹn òun náà fìlà. Àìsí ti sọ́nù part 2 ní pé tàbá ọmọ mọ́sálásí ká kọ ẹ̀ nẹ́fìlà ta ẹ̀ nígbà tá ọmọ mọ́sálásí ajé kó yí apá fi kí Ọlọ́run ni. Nígbà tí a fẹ́ wọlé ibì kan tó asálámù sẹ́ni tó nílé pé asàlámù àlékún nẹ́fìlà ta yẹn nígbà tá ọmọ mọ́sálásí. Àbẹ́yìí tí ọmọ tún ìrun wa ṣe òun lè yí tá a mọ ẹ̀yàn lẹ́yìn ìrun. Àìsí kó yá pé lẹ́yìn àṣì àkàn ní òyìn nẹ́fìlà ló jẹ́ ká lè kún ayẹ̀wò àánú Al-Qur'ani nínú Suratu Isra'il chapter 17. Ọlọ́run jẹ́ ká mọ̀ pé láwọn ìgbà tí òun fẹ́ máa wọ̀ yẹn títí tí òun ó fi dé ayé láti máa ṣe kiri láti máa kí láti máa yẹn náfìlà. Lápẹ́ tó bá ní ẹ̀wà láyé yẹn náfìlà lẹ́yìn àṣì ẹ̀yẹ kó yóò tọ̀ púpọ̀ gbọ́ Kùránì yìí. Nídìí eléyìí gbogbo àwa tí a máa ń họ dìde náà bá kí tẹ̀mọ́jà máa họ dìde náà. Àjẹkó yẹ bá ní Muhammad sallallahu. Wọ́n ní máa yẹ ṣe àlùlọ́ àyà gbọ̀gbọ̀ àrẹ. Gbogbo ẹ̀ tí bá ti bèrè ká ọ̀dọ̀ Ọlọ́run sì máa bínú sóńtọ̀. Ẹ̀dàkùn tí alẹ́ lómi tọrọ ká tún bèrè ká ọ̀dọ̀ yàtọ̀ sọ́lọ̀. Ìtọ́ àwọn àdáyé lẹ́yìn ní part 4 yìí, òun làwọn àyè kan àwọn àsìkò kan tí Mùsùlùmí ọmọ pàtàkì ẹ̀ pé ọ̀rẹ́ ká máa kírun láwọn àsìkò yìí. Lóòótọ́ fọ́ìdù ìdí ń jẹ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ ní wákàtí 5. Àti kó yá pé èmi wákàtí 5 òun yóò ṣe sábà bí káfí wọ àlìjẹ́nà kọ́nà bá kú sí alọ́mọ àlìjẹ́nà kọ́mọ́ sí alọ́mọ alẹ́mọ. Àmọ́ àsìkò kan tó wá ń bẹ́ẹ̀ tí èèyàn máa fi ń sáájú Ọlọ́run tọ́kùnrin bá ń pe Ọlọ́run sì máa dáhùn lọ́wọ́ kan. Àwọn àsìkò yìí wọ́n pọ̀ wájú Ọlọ́run. Inú àwọn àsìkò Ọlọ́run bá sọ báyìí ní Al-Qur'an nìkan. Nínú Suratu Duha chapter 93 náà Ọlọ́run ní wà dùhà. Nígbà tí màá bá àsìkò yìí lágbára pọ̀ Ọlọ́run tó wá lóhùn òun búra. Mo búra pẹ̀lú àsìkò ìgbà tí òun sọ́nsà tóun bá fẹ́ máa yọ. Àsìkò tóun ṣe máa yọ yìí ó bẹ̀rẹ̀ láti kan bí aago 9 àárọ̀ sí aago 12. Ẹlòmíràn ni wàláhì ìráyè ni ọjà tí ń tà ní lóòótọ́ káwọ̀ bá ń tajà ni. Wá ìṣẹ́jú mélòó kan fọ́lọ́run lásìkò tí tó ti ń tajà ọ̀hún náà. Wà á mú tẹ̀rẹ̀ kan tẹ́lẹ̀ báyìí. Wá sàlùwàlà. Wá yàn náfìlà méjì. Ìyẹn náfìlà méjì yẹn yìí, òun ni ò ní jẹ́ kí wọ́n ná owó àgbàdá fún ọmọ tó ti ń tajà. Ẹlòmíì ò ní ibi iṣẹ́ ti tún ṣe iṣẹ́ ìjọba ni. Ẹlòmíì ò ní iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ọ́fíìsì ni. Lọ́fíìsì rẹ̀ òun náà, àwọn àyè kan
tí o space kékeré kan àwa ọwọ́ àmútẹ ọ̀tẹ̀lẹ̀ àsìkò yìí ọlọ́ni wàdúrà mo búra pẹ̀lú àsìkò dùá básìkò yìí ṣe pàtàkì tó wájú ọlọ́run tó wá ń búra pẹ̀lú àsìkò náà kí ló yẹ ká lọ sí àsìkò yìí wọ́n làwọn yẹ kí nẹ́fìlà méjì péré lábàá yẹn ọlọ́run yẹn nẹ́fìlà méjì fọlọ́ lásìkò náà lásìkò dùá wà lẹ́yìn ìzà ṣáìtìyà kò sí excuse inú Islam wà lẹ́yìn ìzà ṣáìtìyà tó bá ní wà láyìn ìṣẹ̀ wà láyìn látàárọ̀ ni iṣẹ́ mi bá ti jí báyìí bá ti jí látàárọ̀ báyìí látàgùn méje báyìí ó dé aago mẹ́wàá alẹ́ kí n tó wọlé aago mẹ́wàá alẹ́ tó wọlé lọ́rọ̀ ni wà lẹ́yìn ìzà ṣáìtìyà àsìkò àti ọ̀hún wọlé aago mẹ́wàá alẹ́ tó wù fẹ́ máa dé òun náà wáàyè ìyẹn náà fílẹ̀ àṣẹjú méjì excuse yóò sí ni pé wà láì iṣẹ́ mi ló dí mi lọ́wọ́ iṣẹ́ àṣẹjà ìgbà tó wù fẹ́ máa wọlé bọ̀ àgbà tó wù sí fẹ́ máa wọlé bọ̀ náà bẹ̀rẹ̀ láti aago mẹ́sàn-án mẹ́wàá mọ́kànlá méjìlá àsìkò tó wù fẹ́ máa wọlé bọ̀ wá àyè fáwọn ọlọ́ọ̀kọ yẹn náà fìlà bí méjì àbí náà ọwọ́ adalẹ́ yìí bá a ṣe ń kiri nínú Islam lọ́tọ̀ wọ́n lè fi bá lọ bí sẹ́wáyì kò ní ráyè nígbà tó bá dé lálẹ́ náà ni ó sì kí ni ó máa jẹ gbogbo irun ẹ̀ pọ̀ àbọ̀ nígbà tó bá jẹ pọ̀ tán tó wá wá special ibi ọ̀fẹ́ bọ́lọ̀ ọba rẹ ọ̀fẹ́ bá a sọ ọ̀fẹ́ bọ́lọ̀ ọba rẹ ọ̀fẹ́ bá a ní gbólóhùn àsìkò sílẹ̀ náà pé àsìkò tó wù ú pọ̀ wá o ẹlòmíràn wà láì mi fi òru mi ṣeré I can't play with my sleep èkó tó sleep ọ̀hún náà bọ́lọ̀ ọba rẹ sọ ẹ dákun ká ní ojú owó òun sùn kí ẹ bá sọ lọ́hùn. Bàbá bọ́lá ọba sọ òun ni tí òkú ẹ ni òfin ní máa gùn ọ́ mọ́lẹ̀ lóru nǹkan kékeré bọ́lá mi bá sùn báyìí yóò wá kí látọjú ohun yéyéyéyé tẹ́bá bẹ́ẹ̀ pé kí lọ́bà tó fi ké ọmọ èké kan ní lù ọmọdé fúngbà tó bá gbá wọn lójú ayé tó kíkì ẹ̀ tó ajá tiẹ̀ bó ṣe wù ọ́ kí ló fà á tọ́mọ èké fi lù ọ́ lójú ohun tó fi ké ẹ̀mí rẹ lọ́lẹ̀. Ẹ̀mí rẹ̀ lọ́mẹ́kẹ́ ń lù kìí ṣe bọ́dì. Ọmẹ́kẹ́ yìí ẹ̀mí tiẹ̀ lójú tiẹ̀ lọ lójú ọmọ ilé ọlọ́wọ́ lájójú ọwọ́ mi lójú ayé wa ṣe. Ẹ láwọn kí ni ń lé nǹkan fíẹ́fíẹ́ nǹkan tí ó kíkì tí ó fipá gbá báyìí. Nítorí lè má mú ọ mọ mí ẹlẹ́ẹlẹ́ òun ni pé wà lẹ́yìn ìṣe àṣẹ ìjà wáàyè láàrin ìṣẹ́jú méjì ìyẹn náà fílà tó bá ní wàláì iṣẹ́ wúkú mi ni oṣù ọwọ́ ni mí orí òkè ni máa ń wà látàárọ̀ tó rí táìmù fún Ọlọ́run lásìkò dùnà nígbà kò sáà sí bó ṣe lè wò kó yí òṣìwúṣẹ́ yòó tó ń ṣe ó sì wọ́n àkótó wá sí wọ́n kó tó ọ̀lẹ́sùn bẹ́ẹ̀ ló bá yìí sùn báyìí tó tọ́ bẹ́ẹ̀ ló bá rẹ̀ wọ́n báyìí yí àlóhun ẹlòmíì ló ṣe yọ̀wọ̀ yọ̀ sa eré àríwá láti bá ti sùn lọ́ba èmi ẹgbọ́n kankan mọ́ ṣáájú kó o tó sùn tó òfin nígbọ̀n kankan mọ́ òun náà Ọlọ́run ní wà léèlì ṣàjà ṣáájú kó o tó sùn náà wá àwọn Ọlọ́run yẹn náà fìlà kó o tó sùn bẹ́ẹ̀ bá sùn lọ́ba ìgbà ẹlòmíì ọ̀yà ló lẹ̀ gbogbo ní wọ́n fi kà sí ẹ̀kọ́ bá kò ní mọ̀ pé wọ́n fi kà sí òun lẹ́nu. Ọlọ́run ní wọ́n wá dà á ka òkú ká máa kọ̀ gbogbo ọ̀tọ̀ bá ń ṣe nǹkan báyìí Ọlọ́run yẹn fi ìwé ẹ̀ níbẹ̀ lẹ̀ Ọlọ́run yẹn sì bí wú sí ké bínú sẹ́ni tí bá ń wá Ọlọ́run láwọn àsìkò yìí. Súrà yìí kì í ṣe bá ní Muhammad nìkan Ọlọ́run bá gbogbo tí ń jẹ́ mùsùlùmí wí. Gbogbo ata nígbàgbọ́ náà Al-Qur'an nìkan. Wọ́n tó bá ń mú tọ̀yìn náfìlà lásìkò dùá Ọlọ́run ò ní fi ọ́ lẹ̀ kò sì ní bínú sí ọ. Wọ́n tó yẹ pé àsìkò gbà tó wù ń bọ̀ wá ọwọ́ òpin àsìkò yìí náà kó o fi súnmọ́ Ọlọ́run ò ní fi ọ sílẹ̀ òun ṣe bínú sí i. Nàbí náà ọwọ́ yọ̀dà lè bá a ṣe kírun nínú Islam. Ìwọ́n wákàtí márùn-ún òun nìkan kọ́ lọ́yẹ ká mú ní ọ̀kúnkúndùn àwọn àsìkò tọ́lọ́wọ́n bá tó pàtàkì nínú ayé nínú sẹ̀mítà ń lò yìí ọ̀yẹ ká mọ àsìkò yìí náà ní pàtàkì ọ̀yẹ ká mọ ọlọ́kùnkúndùn ká máa ṣe àwọn kan pàtàkì bẹ̀. Gbogbo ayẹyẹ Ọlọ́run tí tá a rà bàbá fún kí ló fà tá a fi rà bàbá fún àwọn àsìkò yìí ni wọ́n mú pàtàkì wò ó ṣeré. Ẹjẹ́ àtọ́ àwọn
wàlẹ̀ fàjì sọ́ọ̀tù fàjì ọlọ́ni wàlẹ̀ fàjì lásìkò àṣùbà ìdínà àti sọ́nù òyì tó ọ̀nà pé ẹja ètè máa dé mọ́sálásí wọ́n tó bá dé mọ́sálásí máa yan náfílà wọ́n tó bá mọ kùránì ké gbé kùránì kó ké wọ́n tó bá pé ní mọ́sálásí gbà tó ti kí wọn àṣùbà tán mọ́sàáyé jáde torí àsìkò yìí ọlọ́ni wàlẹ̀ fàjì ọlọ́ni èmi ọlọ́run mo búra pẹ̀lú àsìkò àlìfájà yìí gbà tí ilẹ̀ ń mọ́ bọ̀ nítorí fún ọlọ́run búra pẹ̀lú àsìkò yìí ẹ̀yẹ́ ìjẹ́ wọn pé àṣẹ ọlọ́run ó ń bẹnu àsìkò yìí ni kèsè pé òun ṣubú ìnìkan lókì ọwọ́ àdìdè ńlẹ̀ àṣẹ ọlọ́run ti ń bẹ́ẹ̀ wọ́n náà wá àṣẹ yìí wọ́n tó ní ọmọ ẹ̀ ń jí lọ bí iṣẹ́ ni gbogbo ìjí lọ bí iṣẹ́ wọ́n sà kírun kó tó kò lé tó bá kírun tán ẹnu láàrin 5 minutes wá fi wá àmì ọlọ́run ti ń bẹnu àsìkò yìí fi wá àmì ọlọ́run ti ń bẹnu òye àlìfájà yìí tòfin ní sí ọkọ̀ wọ̀ tòfin ní bọ́ sọ́wọ́ àwọn 419 fi wá àmì ọlọ́run ti ń bẹnu àsìkò yìí tòfin ní wọ one chance tó fi wá bọ́ sọ́wọ́ àwọn àti ọgbà fóònù lọ́wọ́ rẹ̀ ẹ̀tọ́ pé kọ́lọ̀ máa fi sọ rẹ̀ sọ́yà àwọn tí sẹ́yà tó ń ṣiṣẹ́ burú sí gẹ́gẹ́ láti gba fóònù láti mọ̀ pé fóònù gbogbo nǹkan ló kún síbẹ̀ láti pé nu síìmù náà òun náà ni ló fi rẹ́jísà pẹ̀lú ẹ̀dá ẹni yẹn òun ló fi rẹ́jísà pẹ̀lú bíbí ẹni yẹn gbogbo owó bá ti gba fóònù báyìí gbogbo owó tó wà bẹ́ẹ̀ ó kó lọ ni àsìkò yìí wọ́n fi bẹ́ẹ̀ lọ́wọ́ nǹkan lọ́wọ́ mọ́jú òsì wọ́n ni wàlà yà lé ní àṣẹ pẹ̀lú gbólóhùn tó lọ́wọ́ bá tún sọ yìí ọlọ́ni wàlà yà lé ní àṣẹ ọlọ́ni àti òun tó búra pẹ̀lú ìgbẹ̀yìn mẹ́wàá tí máa ń parí pẹ̀lú oṣù kọ̀ọ̀kan. Ẹ̀wọ̀n lọ́wọ́ àmọ́ àwa mùsùlùmí oṣù Ramadan ìgbẹ̀yìn mẹ́wàá rẹ̀ nìkan la fáàlù àwọn oṣù tó kù yẹn Muharram ni Sọ́fàù ni Rọ̀bíùl Awwal ni Rọ̀bíùl Thani ni Jumadal Awwal ni Jumadal Thani ni Rajabu ni Shaban ni Ramadan ni Shawwal ni Kọ́dà ni Zulhijjah ni àwọn mẹ́wàá tó ń parí àwọn tó kù fáàlù rẹ̀ tó tayọ ti Ramadan nìkan. Ọlọ́run búra pẹ̀lú mẹ́wàá tí máa ń gbẹ̀yìn àwọn oṣù mẹ́sàn-án tó kù pẹ̀lú mẹ́sàn-án tó kù lẹ́yìn ti Ramadan Ọlọ́run fi àwọn mẹ́wàá gbẹ̀yìn àwọn oṣù yìí òun tó fi búra tó yẹ pé gbogbo àwọn oṣù mẹ́wàá yìí gbogbo wọn yẹn ni wọ́n ní ọjọ́ tó tóbi nínú gbogbo wọn yẹn wọ́n ní òru tó pàtàkì nínú kìí ṣe Ramadan nìkan kìí ṣe oṣù Ramadan nìkan ni mẹ́wàá gbẹ̀yìn rẹ̀ pàtàkì gbogbo àwọn oṣù mẹ́sàn-án gbogbo àwọn oṣù mọ́kànlá tó kù gbogbo wọn yẹn ni ìgbẹ̀yìn mẹ́wàá wọn náà ṣe kí ni lọ́ pàtàkì ìdí nìyí lọ́jà pé àwọn ẹni Ọlọ́run àwọn èédòdò pé tó bá di bá a bèèrè rẹ ẹlòmíì sí pé oṣù ojú ọ̀hún ní bèèrè ẹlòmíì ọ̀gbọ́n bàtà lómi mọ̀ pé wọ́n ń ka oṣù ojú ọ̀hún lásìkò Ramadan wọ́n á ní wà láwọn ẹni wọ́n ti oṣù Sokoto wọ́n ní wọ́n ti oṣù Kaduna ẹlòmíì ọ̀gbọ́n pé gbogbo àwọn oṣù tó kù yẹn náà bá a ṣe ti ń wá ti Ramadan lọ́wọ́ ká máa wá àwọn oṣù tó kù yẹn náà bá a ṣe mọ́ gbà tí oṣù Ramadan parí lọ́wọ́ ká máa máa gbà tí àwọn oṣù tó kù náà ṣe kiri kọ́ parí láti lè mọ̀ pé oṣù Muharram yìí ó de báyìí ní lónìí o mẹ́wàá gbẹ̀yìn rẹ̀ yìí á lè máa fi wá orin tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní wàlàyálìn àsì òun búra pẹ̀lú àwọn mẹ́wàá gbẹ̀yìn àwọn oṣù tí ká ń lò nínú sílá ọwọ́ bá alákẹ́bẹ̀ ọdún nígbà tó ń lọ sẹ́ni wà sáfù ìwà lọ́wọ́ ní gbogbo mùsùlùmí ti kírun àbí mùsùlùmí tó bá kírun mọ́sálásí nínú 100 èèyàn tó bá kírun mọ́sálásí bóyá èèyàn 20 àbí 10 nìkan ni mo yan sáfù ìwà lọ́wọ́ èèyàn nínú 100 èèyàn tó bá kírun mọ́sálásí ó lè jẹ́ pé 10 àbí káàkiri mọ́tà kan tó ti ẹja dá kan 10 èèyàn ló yan sáfù ìwà lọ́wọ́ sáfù ìwà lọ́wọ́ tì í tí ká ẹ̀yìn ẹ̀yìn ọlọ́tún ní wàsáfì wà lówóde ọlọ́ni òun fi nǹkan méjì
ìtí ń jẹ́ sáfì ni òun nìkan méjì ọlọ́run fi búra wà lówítìrì àti nǹkan ẹ̀yọ ọ̀kan ṣoṣo òun tó fi búra. láti ẹ̀ka àṣewà sí lọ láti àbá náà wọlé akíndà assalamu alaikum àfọ àwọn ará náà wọlé akẹ́yìn náà fi assalamu alaikum àti gbogbo ẹ̀yìn tó wọlé náà. ẹni wà sáfì wà lówítìrì ọlọ́ni àwọn ọlọ́run a fi sáfì tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ọmọ pàtàkì rẹ̀ wà lè wọ́tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀sẹ̀ kí wọ́n ọmọ pàtàkì rẹ̀ nígbà tí kí wọ́n tán báyìí wọ́n hàn yá ìmọ̀sálásí sẹ́ni tí èsì ẹ̀yìn rẹ̀ fìlà lẹ́yìn ìrùn òun ní òde pé ẹjẹ́ ìyẹn sáfì wà lè wọ́tẹ̀ àsìkò pàtàkì mùsùlùmí tó máa yan nẹ́fìlà sáfì wà lè wọ́tẹ̀ òun ní inú Ramadan wọ́n bá ti kí wọ́n sáì tán wọ́n wá jókòó lẹ̀ káà máa wọ́n fi kí asámú wọ́n bá ti ara ẹ̀dá ní ẹ̀sáfì kálukọ̀ wà dìde wọ́n bá ti kí sáì tán asámú káà máa ń kí yẹn tàáwì káà máa ń kí mẹ́wàá òun ò ní kí wọ́n bá ti kí wọ́n sáì tán wọ́n jáde síra ni kò sí ìrẹ́kẹ́ fọ́mọ̀ lé ojú ọ̀ta wọ́n bá ti ráyè pé tọ́ ìmọ̀mù ní kádà ní ẹ̀sáfì wà lè wíkè wọ́n àsáré wọlé inú àwẹ̀ nìkan lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ń kírun sáfì wà lè wíkè báwọn ẹ̀ bá ti tán kò sí tí ń jẹ́ sáfì wà lè wíkè yìí mọ́ ọ̀rọ̀ ni wà sáfì ọ̀rọ̀ ni òun fi sáfì ìdí jẹ́ sáfì ni pé nǹkan méjì náfìlà méjì yẹn ọ̀rọ̀ lọ́wọ́ fi kú wa wà lè wákè àti nǹkan ẹyọ kan ẹ̀wọ̀n ẹ̀yìn pẹ̀lú àbáyé náfìlà mi dá sára mu látọ̀ ayẹyẹ ọ̀rọ̀ ni nǹkan ẹyọ kan òun fi kú wa tí ọba pàtàkì ọlọ́run fi kú wa ọlọ́run tó wá ní wà lẹ́yìn ìyíza yẹsẹ̀ ẹ̀wọ̀ ọlọ́run ọlọ́run tó wá ní àsùpà tí òwú bá ń lọ tó wù lọ ẹ̀yin náà pé àmọ́ pé àsùpà tó wù bá wà deep òwú máa ń deep láti nǹkan bí aago 12 òwú máa ń lọ ní nǹkan bí aago 4 òru 4 a.m. 5 ọlọ́run ní àsùpà tó wù lọ yìí òun tó fi kúra lọ pé ìwọ tó láǹfààní àti lè yan náfìlà nígbà tí òun pọ̀ ó sàlè dìde yan náfìlà nígbà tó òun pọ̀ Allahu Akbar inú súrátù Dùhà lọ́ọ̀ ti ní wà lẹ́yìn ìsàsà ìgbà tó òun wọlé bọ̀ òun fásitì náà òun fi kúra lọ́ọ̀ tó wá ní inú súrátù Fájì lọ́ọ̀ tó ní wà lẹ́yìn ìsàyẹsì nígbà tó òun tó ń lọ òun ṣe kí ni òun tó fi kúra tó yẹ pé àṣẹ ọlọ́run ń bẹ nígbà tó wù ń bọ̀ àṣẹ lòun fi wọlé àṣẹ ọlọ́run ń bẹ nígbà tó wù ń lọ àṣẹ lòun fi lọ àṣẹ ọlọ́run ń bẹ nígbà tílẹ̀ mọ́ bọ̀ òun ni wà ní fájìrì àṣẹ ní ilẹ̀ mímọ́ ifi ń dé àṣẹ ọlọ́run ń bẹ nígbà tí òun fẹ́ yọ òun lásìkò dùrà àṣẹ ọlọ́run lòun fi yọ àṣẹ yìí tóun fi ń yọ òun tó yọ láláìṣe pé àṣẹ ọlọ́run ilé ò tó mọ̀ láláìṣe àṣẹ ọlọ́run òun ò tó dé láláìṣe àṣẹ ọlọ́run òun ò tó lọ láláìṣe àṣẹ ọlọ́run àsìkò yìí ọlọ́run ni òun fi wọ́n búra àsìkò tó náà wá fi búra yìí iná lè wọ àti èmi àti ẹ lọ́yọ̀ káwá dì bù ká mọ̀ yẹn lọ́fìlà bẹ̀ làbí ní ọ̀wọ́ ìdálẹ́ gbà ṣe ń kí onínú Islam. Tàbá bèèrè ẹlòmíì pé ìjọ ṣẹlẹ̀ náà fìlà dùwà ẹlòmíì ní kí ní jẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì ní kí wọ́n ń pè ní dùwà wà dùwà àṣùgbà tí tóun fẹ́ máa yọ ní nǹkan bí aago 9 ìṣẹ́jú náà ló fi yẹn náfìlà méjì tó fi súnmọ́ lọ ìṣẹ́jú náà ló fi yẹn náfìlà méjì tó fi wá Ọlọ́run lẹ́yìn bọ́lá ó sì sọ bùkátà dìrọ̀rùn fún ọ bí ó sì sọ jíjẹ múmu rẹ dìrọ̀rùn fún ọ ẹlòmíì wà lẹ́ àtijọ́ àti mú yìí náà lóòótọ́ àsọpọ̀ àtijọ́ àti mú kọ́ àmọ́ tí òun lé tó fẹ́ fi jẹ tó fẹ́ fi mú yìí capacity rẹ kọ̀ ẹni tó bá ní iṣẹ́ ọwọ́ rẹ ni ìdákùn níjọ́ tí wọ́n mú ọ lọ lè wọ́n kọ́ lọ sáà lè fi ààrẹ kọ́ṣẹ́ àwọn kan ló mú ọ lè fi ọ kọ́ṣẹ́ tó bá yẹ kí ọ̀gá ló mú ààrẹ lọ lè fi kọ́ṣẹ́ ó lé ọ̀pá amọ́lójú òfin ààrẹ sẹ́nu sẹ́ẹ̀ ẹni ìwọ tó gbọ́dọ̀ nípa àlè fi ààrẹ sẹ́nu sẹ́ ó ti lé ọ̀gbà àwọn olùfẹ́ àwọn pé kí ló kù lọ́rọ̀ náà ẹ jẹ́ kí wọ́n lè kọ́ṣẹ́ ni o wọ́n náà kébi ká àdá àgbà báyìí ọ̀fọ̀ akọ̀tọ̀ ara má ló fi wọ́n pé jè lọ kọ́ṣẹ́ ó lé ọ̀nà kan ọ̀gbà má ló fi àwọn pé jẹ́ kí n lọ kọ́ṣẹ́
ọwọ́ ọ̀nà ká ò rí mọ́ ló fi àwọn pé yẹ kí n lọ kọ́ṣẹ́ iṣẹ́ tó wá lọ kọ́ yìí náà tàbí ọmọ mú kọ́sítọ̀mù àbọ̀ tó tayọ náà kí tó wá fún ọlọ́run tí ó mú kọ́sítọ̀mù àbọ̀ tó fún láàyè tó fún ní táìm lásìkò ju akọyẹ mẹ́fìlà méjì ọ̀sẹ̀ kéré tó bá lè yẹn ju méjì lọ kò sí tó burú bẹ́ẹ̀ sẹ́ni ó lè ẹni sẹ́lù àlá kọ́lá kò wà lérí iṣẹ́ kò wà lókè sẹ́ni ó lóbi sọ̀rọ̀ láàrin gbogbo tó lò lè lo 5 minutes láàrin aago 9 sí aago 12 yìí wọ́n kàn tú sí pé láàrin aago 9 sí aago 12 yìí wọ́n wá tú sí àsìkò tó bá wọ̀ mẹ́ just 5 minutes ó fi yẹn dùn á tọ́ba yẹn tó wá ráyè pé wà láì ọ̀gá àwọn máa ń ranjú mọ́ mi nà ọlọ́run tó ní àsìkò àtọ́hùn fẹ́ máa lọ yìí tún yẹn náfìlà àsìkò tó fẹ́ máa lọ náà ni nígbà tó ti kí ìhùn sáì kan kò sí tẹ́lẹ̀ omi ń ṣe ẹjọ́ tí onímọ̀ ẹ̀rọ bí wọ́n lè jókòó tí ọmọ rò fáá kí wọ́n ní wà láì ọ̀run kọ́ yọ àìsàn máa dìde wọlé lọ. ẹni tó lè ní kó o sùn kó o jí ìhùn lọ́lọ́run ọlọ́run ọ̀hún náà lọ wá fálù yìí ẹni tí ó dáàbò bọ́ lójú òun lọ́lọ́run ẹni tó yẹ pé òun ni ó fi sọ yẹn sọ tí ò tó nǹkan ni òní máa kanra mọ́ ni òní máa rajú mọ́ ni òní máa dúnkòkò mọ́ lójú òun lọ́lọ́run ọlọ́run náà lọ wá ọwọ́ afọwọ́ bẹ́tẹ́lẹ́ mú ọlọ́run tàbí ọwọ́ dàdé ibà sí kí òun nínú Islam gbogbo aká àmọ́ pàtàkì sáfì ìwàlẹ̀ wípé ẹ dákun sáfì ìwàlẹ̀ wípé ni lọ́lọ́run tó fi bu anú àlùbáyé kẹ́yìn gbogbo àwọn ata ẹ̀yìn náfìlà sáfì ìwàlẹ̀ wípé tẹ́tẹ́ ẹja máa yàn sáfì nǹkan méjì náà ni àwọn sálámà ọba tó yàtọ̀ àyàn wípé ẹyọ kan ọlọ́run ní méjì tá à ń yàn yẹn àti ẹyọ kan ọlọ́run fi búra nígbà tó lọ́n tó dé mi àti ẹ tó fájú nǹkan yìí dákun ìwọ tí ọlọ́run wá dá kí ló wá dé tí wàá mú yẹpẹrẹ ìwọ tó lọ́n dá bó ṣe dá mi ló tó wá fọ yẹpẹrẹ mú wá lé ilé ìsà ẹ̀sìn kọ́lẹ̀ èmi àwọn sọ fún yẹn pé ìwọ tó o jítọ̀ lóru ìjítọ̀ tó o jítọ̀ ó ní tọ́lọ̀ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. àìmọye ẹlòmíì tó kó bá sùn lálẹ́ báyìí tí lè fi ṣúgbà kò ní jítọ̀ wọ́n tó wá jítọ̀ kó tó wá sùn padà 5 minutes ọ̀hún náà fi bẹ̀ náà àìmọye ẹlòmíì kan tí ó jítọ̀ gan tọkùn gbà tó bá sùn tó bá bọ́ sí ilé ìgbàlà kò sí ní òun sí àjùlẹ̀ báyìí yóò alájúlẹ̀ báyìí kò ní òun sùn àsìkò àti òun sùn yìí tó lajúlẹ̀ kí ló tó wá ọlọ́run àsìkò àti tó yín kí lórí bẹ́ẹ̀dì àbíbi tó sùn sí tó òun sùn yìí kí ló dé tó fi àsìkò yìí wá ọlọ́run ẹlòmíì wà láì òun sùn ní ìrìn òkè ní ètò òun kí ló dé tó ṣàlù àlá tọmọ wà láì inú ilé tí ń gbé inú ilé kọjú sí mi kọjú sí ọ ni ẹ̀wù sì máa ń bà mí àti jáde lóhùn ṣàlù àlá ṣe táyà mọ́mù àti báyìí ṣe táyà mọ́mù àti kọ́ra inú pàtó àti kọ́ra wa bí ẹ̀ ṣe táyà mọ́mù gbogbo nǹkan kùránì dá sí kùránì nínú kùránì ọlọ́run tó kọ́ wa ní ṣe táyà mọ́mù tó bá ní wàláì ẹlòmíràn ní wàláì òtútù mú mi ní ilé omi tútù ṣàlù àlá àfomi gbóná ṣe táyà mọ́mù ìdá mọ́mẹ̀tì yẹn ẹ̀gbin tí ń bẹ lára rẹ táyà mọ́mù gbé pamọ́ ni kò gbẹ́bí kò lára yìí ó lè fi sọ́ọ̀fù pọ́bẹ́mù tí ọ̀fẹ́ sọ́ọ̀fù ó lè fi súnmọ́ ọlọ́run òun lásìkò gbà náà ó lè fi rí ọlọ́run wá lásìkò gbà náà tó àwọn lẹ́yìn àtijáde síta ní máa ń bà mí lẹ́rù excuse yóò sí láti fi wá ọlọ́run kò sí excuse kan tó fẹ́ mú wá láti fi súnmọ́ ọlọ́run kò sí excuse kan tó fẹ́ mú wá láti má fi lè wá ọlọ́run tàbí sítáyà mọ́mù kálẹ́rù bá ń bọ̀ ládùúgbò tó ń gbé nígbà tó bá jáde tán ká máa yọ àdáṣe ọkọ ya wọlé ẹnu tó kójọ ká má tún á kó lọ́gbà tó jáde wá tọ̀ ètí ń bọ̀ lẹ́rù tó ti sítáyà mọ́mù nulẹ̀ lásìkò tó jítọ̀ èmi máa ń sọ fún yàn bẹ́ẹ̀ ìwọ tó jítọ̀ kó o tó sùn padà onítọ́lọ̀ fẹ́ gbà lọ́wọ́ ló fi ṣe kéde ló fi jítọ̀ tí o bá síbi ẹlẹ́nu bá sùn lálẹ́ báyìí tí ló fi mọ́ bá ju ọ̀yà ni wọ́n láyé
sílẹ̀ ti mọ́ náà nù nígbà wo àlàáfíà ló jẹ́ kó owó ohun sùn ló fi mọ̀ pé lẹ̀ ti mọ̀ kí ẹ lè béèrè lọ́wọ́ àwọn tọ́rẹ̀ lọ síbítù èèyàn mọ̀ pé òru máa ń gùn ẹni lálàáfíà ni mo sọ pé òru ògùn ẹni tí ò lálàáfíà yóò mọ̀ pé kíni yóò mọ̀ pé òru gùn tó pé èèyàn onírò ohun sùn bọ̀ ọmọ àwọn aago báwọn náà ẹ dákun aago kálá ti gbà yìí àlàáfíà tí ò sí lára ẹ lójú kọ́ ọmọ wo aago wo ló fi wọ́pá aago ọ̀sáyé ẹni tí aláfẹ́ máa ń bẹ láàrin wọn wà láà ọjọ́ ìṣẹ́ wa lọ báyìí fún àlọ́sàn kankan lóbi ọdún ọjọ́ ìṣẹ́ wa sáré lónìí àlàáfíà tí ń bẹ lára rẹ ni àlàáfíà tí ń bẹ lára rẹ ló fi ní ọjọ́ sáré ẹlẹ́mìíràn tó wáyé wà láì ẹ bá ní kílò ní Friday nígbà wọn làbú Friday yìí náà àlàáfíà tí ìfọ̀kànbalẹ̀ tí ń bẹ lára rẹ lójú ọmọ pé nígbà wọn làbú Friday yìí náà ìfọ̀kànbalẹ̀ nígbà tó jẹyàn lówó ìdásípọ̀ dá Friday fún tó bá dé ẹ̀rọ ló tọ́ dá Friday fọ́mọ̀ pé Friday ṣe kí ni àmọ́ ká ní ẹnìkan lọ jẹ́ ọ lówó tó fẹ́ gbó lọ́wọ́ àwọn wà ní akérò tọ́jọ́ yìí wá sílò báyìí ó ti jìnnà wà ní Friday lọ́hùn bí a ká fa fọ́ọ̀dọ̀ ọlọ́ni wà lélẹ̀ ìsà àyẹ̀sì àṣùgbà tí òru ti ń lọ yìí òun Ọlọ́run tó fi búra ẹ̀sìkìsì la fẹ́ mú wá fún àǹfààní ìwọ́tọ̀ tí o lọ ráyè láti wá Ọlọ́run lásìkò dùhà nígbà tí òòrùn ń yọ Ọlọ́run tó wá fún wa láǹfààní láti ní ká lè wá ohun Ọlọ́run lásìgbà tí òòrùn fẹ́ máa dé tọ́ba tó wá ní ọ̀ráyè nígbà náà ni òòrùn gbé ọ lọ ni àsùgbà tí òòrùn ń lọ ìkíròyè tó tún wá Ọlọ́run tọ́ba tó wá ní òòtún wá ráyè gbà náà ni ọ̀sẹ̀ àjí lásùgbà àsìkò àlìfájà rí ìkíròyè tó tún fi wá Ọlọ́run nígbà tó kírun àsùgbà tán kí lọ mi níbo lọ ń sáré lọ tó wá rí bẹ́ẹ̀ tó wá rí kankan ẹ̀rọ tó wá ní wàlàyálín àsè mẹ́wàá ìgbẹ̀yìn àwọn oṣù ojú ọ̀run yìí kí ló dé tí pàtàkì ẹ̀ kó fi wá Ọlọ́run kẹsẹ̀ pé àsìkò Ramadan nìkan ni lápàtàkì mẹ́wàá ìgbẹ̀yìn oṣù Ramadan gbogbo àwọn oṣù tó kù náà mẹ́wàá ìgbẹ̀yìn wọn náà ní òwe nú bí oṣù Ramadan mẹ́wàá ìgbẹ̀yìn rẹ̀ bó ṣe lówó inú tá à ń wá òun látọ̀kọ́ dínú mẹ́wàá ìgbẹ̀yìn oṣù Ramadan gbogbo àwọn oṣù mọ́kànlá tó kù náà àwọn náà lóore nù òru àlùbáríkà ń bẹ́nu tiwọn náà tiwọn kan tó ti Ramadan ni Ọlọ́run ní àwọn mẹ́wàá ìgbẹ̀yìn àwọn oṣù ojú ọ̀run yìí inú oṣù méjìlá tá a ní lójú ọ̀run àwọn mẹ́wàá wá gbẹ̀yìn wọn inú òun Ọlọ́run tó fi kí ni òun tó fi búra tí káníkọ̀ bá lo inú Ọlọ́run tó fi búra nídìí eléyìí èmi àti rẹ tá a ti mọ pàtàkì àsìkò dùwà pé àsìkò ní nǹkan bí aago mẹ́sàn-án sí aago méjìlá tá a máa mú báyà bíi 5 minutes tí náà tá a máa fi bẹ lọ́hùn yìí tó àbá dúpẹ́ àmọ́ àwọn tá a wá mọ pàtàkì ẹ̀ yíká náà fi àwa náà sínú àwọn tí ó mọ pàtàkì àsìkò yìí gbogbo àwọn tá a máa ń bẹ lọ́hùn ṣáájú ká tó sùn àbá dúpẹ́ àwọn tá a wá sínú àwọn sàwáwù àwọn ènìyàn jẹ́ káà náà fi ra sí inú àsìkò náà àwọn tó akébá ń gbàtà máa kí wọn àṣùbà tán wọn láàrin 5 minutes àmọ́ ń ké Kùránì àbá dúpẹ́ àwọn tàbá sí ń bẹ̀ ẹ̀rùwọ́tọ̀ bá mọ Kùránì ké gèsè túláàsì ọ̀sán màsíkáwù ṣe jòkó sẹ́gbẹ̀ẹ́ kankan mọ̀ sí láìláìlára kọ́ a máa ṣe sínú wọ́n á sẹ́yà fúnra lọ́wọ́ máa ṣe a máa ṣe tún kọ́ àkó lo 5 minutes àbí 10 minutes ó ti tán àbá àwọn tá a gbé tábà kí wọn tó àmọ́ yẹn sáfì wà lùwítìrì àbá àdúgbò àwọn tá a bá ṣe lẹ́yìn káà náà ká fi ra wa sínú àwọn tí ń ṣe nǹkan yìí. kò sí ẹsẹ̀ kẹfìlà kọ́dọ̀ tí fún ọkọ̀ aládùúgbò kó dàbí sáfì wà lùwítìrì tí ọba pàtàkì ni Ọlọ́run tó ní fi búra. ẹran ìmọ̀. nídìí eléyìí mo ní kọ́kọ́ ìjọ mi. nínú ọ̀rọ̀ tá a sọ inú pé bá a ṣe ń kírun nínú Islam náà láti wà nínú ẹ̀ Ọlọ́run bá kọ́ gbà ń bàdà fún wa kọ́ ọ láì ní ṣe Ọlọ́run kọ́ ọ láì jẹ́ kan ṣe gbogbo èyí tá a ti wá ń ṣe ṣáájú nù ìbádà kọ́ ọmọ kọ́mọ́dà lù aláyà àti àwọn agbólé yìí níta gbà àti nǹkan wáyé ṣe alóore páànà bá ti wá ń sí kọ́ ọmọ kọ́mọ gbà lọ́wọ́ wa kọ́ ọ láì ní ṣe Ọlọ́run kọ́ ọmọ kó tó wá sọ ọ́ dìrọ̀ fún wa ju bá ti léwu lọ kọ́ ọ láì hábìnrin àmì kúrò àkùn subhanu rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin sallu ala rasulika sallallahu alaihi wasallam.